Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Well, we pray for our father's legacy and posterity, right? I'm just going to make a quick one. We pray for unity, pray for strength and longevity, pray for tenacity in the things that he has left for us to look after, that will be faithful to keep the estate in the way that he will be proud to see it and beyond his expectations. So we pray that there will be a cord of love that binds us together in love to keep that work ongoing, that all the work that he has done in the last 40, 50, 60 years in building an estate will not be ruined or be destroyed, but will be taken to another level in the name of the Most High. Amen. Amen. Thank you very much. Thank you very much. Which was Subhanahu wa ta'ala. Rabbi Isa Abba Yasibun. Assalamu alaikum wa sallam. Alhamdulillah. Rabbil alamin. Sallu ala nabiyil kareem. All right, thank you very much. Ladies and gentlemen, sorry. Ladies and gentlemen, we are almost doing this assignment. Sallu ala nabiyil kareem. Ìwọ tó bá mọ̀ pé Mùsùlùmí òdodo ni ẹgbẹ́ kí n gbóhùn ẹ, Sallu ala nabiyil kareem. I know you hear you. Sallu ala nabiyil kareem. If you're a good Christian, ladies and gentlemen, can you please answer me? Praise the Lord. I'm just the king, the deputy governor of Lagos State, of Femi Hamzat. Àkọ́kọ́ tí máa lọ́kọ́ ìwọ̀n rí àìsàn. Excellency sir, and you, Baba wa Deputy Governor Lagos State, wọ́n fi àfẹ́ kí wọ́n kí àwọn àpàtàn bá kí àwọn àpàtàn. Wọ́n kí gbogbo àwọn ọba lẹ́yìn tán bá ti kó lọ́dọ̀ gbogbo àwọn ọba, wọ́n á bọ́ sọ́dọ̀ àwọn bàbá wa. Sheikh White Cap onífìlà funfun lẹ́yìn yẹn àwa kí èmi èèyàn pàtàkì láti Ìbàdàn MC Obama tí deputy governor bá kí mi ẹ̀rí pé wọ́n ní kó nínú bíbá yìí ẹ̀rí wọ́n pé mo wà important ẹ̀rí tó bá kí gbogbo èèyàn tán ọ̀dọ̀ mi ní deputy governor máa padà sí gbogbo ọ̀dọ̀ mi ní deputy governor máa padà sí mo sọ fún yín pé tó bá láìsà ẹ̀kásà mo sọ fún yín pé ọ̀dọ̀ mi ní deputy governor máa padà sí ẹ̀kásà. Thank you, sir. That's your picture. Thank you very much. Thank you. All right, distinguished guests, ladies and gentlemen. Kò sẹ́ni tí ó máa dé orí òkú bàbá wa lónìí. Bàbá wa Ìdòwú Kábíyèsí, late Kábíyèsí.
balance wọn. Ẹ mọ̀ pé àwọn owó kan wà tó jẹ́ pé ìyàwó ẹ̀ tó bá gbà DJ drop it wàá so respect yẹ. Níbi tí obìnrin láìkí owó dé ọkùnrin tí ò bá lówó lọ́wọ́ obìnrin ò ní respect yẹ. Wà náà tọkùnrin ò bá lówó lọ́wọ́ obìnrin wọn ò lè ẹ́fà respect yẹ láíláí. Owó ló máa pa àwọn obìnrin. I'm serious. Tó o bá ní owó lọ́wọ́ obìnrin ò lè respect yẹ. Èmi àti ìyàwó mi torí pé ìyàwó mi ṣiṣẹ́ ní company. Èmi àti ìyàwó mi ń jà mi ò lówó lọ́wọ́ tó ìyàwó mi. Ìyàwó mi láti máa sọ pé Táíwò in your life don't say that you are the head of this family again. Mo ní tọ́mọ I'm the head of this family. Mo ní Táíwò ṣọ́ọ̀rẹ́ bí mi ṣe ń sọ fẹ́ kó ṣọ́ọ̀rẹ́ kó jẹ́ kó rí ẹ pé èmi head of this family. Ilé tà ń pé ìdálọ́pọ̀ mo ní ìwọ ni. Mọ́tò tó máa ń gbé kiri tó bá lọ fún agbáwọn side shipping táwọn wà mo ní ìwọ ni. Wo aṣọ tó wọ complete aṣọ ẹ̀ ta ló ní mo ní ìwọ ni. Àwọn ọmọ ta ló sanwó skul wọn mo ní ìwọ ni. Ká ní head of this family ilé mi àti ẹ. Wọ́n dákẹ́ wọ́n ní ọ̀ní ìwọ ní head of this family. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run dà fún mi. Àwọn olè wá sílé wa ní alẹ́ ìjọ yẹn wọ́n kàn fi gbàgbẹ́lẹ̀ wọlé mi. Wọ́n kàn tọ́kì wọn ní tààràtàrà head of this family tó yọjú sí wa. Onímọ̀ mi tó yẹ yọjú sáwọn olè. Ìjọ yẹn ni mo gba head of this family padà. I'm serious. Ẹjọ́ ẹ̀yẹ ọkùnrin ẹ bá mi gbàdúrà fún ayé pé kọ́lá tó bá wọ̀ lọ́rọ̀ wa. Tó o bá lówó lọ́wọ́ obìnrin ò ní ẹgbà respect yẹ. Orin Shina Peter tí bá ti ń bọ̀ wípé nàwá for Africa. Àìsà ẹ bá mi kọrin yẹn náà ẹ̀kọ́ ọ̀rá kọ́. Nàwá ẹ̀kọ́. Nàwá pọ̀ ìdí tí mo fi respect obìnrin wà láì ṣé kò sí ìjàmbá bí kò lè. Ìjàmbá ni àbí Ìjẹ̀ṣà ṣé ìjàmbá ni àbí Ìjẹ̀ṣà wà láì ìjàmbá ni a lọ ṣe wẹ́ẹ̀dì ní Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú wọn lè bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ wa wọn fún wa níyàwó bàbá ìyàwó sójà ni wọn lọ bá wọn yí pípé yìí náà ẹ̀ẹ́dẹ́ gbowó ẹ̀dẹ́ fún wa níyàwó wa wọn lọ kọ́ ọ̀rọ̀ bá sọ tó bá ti sọ wọ́n yẹ kí lára fẹ́ níyàwó nínú ṣe fi sójà ní ẹ̀kọ́ kan ọ̀bọ̀ bẹ́ẹ̀ yẹ́sà ẹ̀wọ́n ní ẹgbẹ́yàwó àkọ́kọ́lé ni àti sójà bá àkọ́kọ́yàwó nínú mọ́tò bá nígbà tá a dé kó ká sí ojú ìyàwó wò ìyá ìyàwó la gbé. Gbogbo wa náà kọ́ sí ẹjọ́ ìkan tó mọ̀ pé ọmọ rí máa gbẹ̀yìn wọn náà ó ti gbẹ̀yìn bá mi fún àwọn ọmọ bàbá wọn onírù ní àtẹ́wọ́ dáadáa bá mi fún wọn ní àtẹ́wọ́ bá mi fún wọn ní káìkì ìsàlẹ̀dẹ̀ ẹni kí nìdí àwọn ẹlòmíì lówó lọ́wọ́ wọn tẹ́kì ẹ̀jáde wọn nígbà tó wà láyé mo rántí bẹ́rẹ̀ àkọ́tà lọ yẹ àbáyẹ nígbà tó kú tán á fi àwọn ọmọ ẹ̀ lamẹ́ríkà wọn ọ̀dá wa náà wọ́n ní ká lọ gbé bàbá wọn sí mọ́ṣúárì bàbá yẹn dẹ̀ lo bàbá náà mi ó dẹ̀ lo 12 years ní mọ́ṣúárì 12 years after 12 years ní àtẹ̀tẹ̀ lọ gbé bàbá ìta wọn sí àwọn ọ̀dà tẹ́lẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ilé òkúto ilé lọ́nà dáadáa tó bẹ́ẹ̀ tó òkú sókè táìlì àbáṣẹ́ tó òkú sókè ní àwọn ọmọ lóbi tí wọn ọ̀nà fún dání wọn nígbà tó wà láyé gbogbo ọ̀pọ̀ ọ̀gá kan ní gbogbo ọ̀yọ́ $100 bẹ́ẹ̀ ó kàn fẹ́ yín dání ó yẹ fẹ́ yín dá bẹ́ẹ̀ yẹn táìlì ayé ni wọ́n tó òkú sókè ó kàn dá ọwọ́ sí àárín àwọn dátẹ́kà ni àwọn dátẹ́kà kan fi òkú sílẹ̀ ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ṣàwọ́nlẹ̀ lẹ́ni orí ni bàbá yẹn gbé wálé láti inú bọ́ sí gbáà ẹ̀jẹ̀ kan bẹ̀rẹ̀ sí ń jà lórí bàbá yẹn ni. ṣé wàá mẹ́jọ fara ẹgbẹ́ jára wà bí kí ni títí yín. We have number 1 DJ in Lagos State ọ̀rẹ́ mi ni pàdé mi ni ẹni o amama lọ́ba yẹn ẹ̀yọ́ obìnrin ẹjọ́ fún ayé ní àtọwọ́ dáadáa ní ògbọ́n wà tó ẹjọ́ ẹ̀yọ́ obìnrin náà àìsà ilẹ̀ tó kò sí ilé ọkọ tó wà important jù ṣé ọkọ ni àbí ọmọ bí ò gbọ́ ọkọ àbọ́mọ ẹ̀ńtẹ́ fọ́sọmọ ẹ̀ lọ́wọ́ sókè lórúkọ Jésù ọmọ yóò rí ibú
lórúkọ Jésù ẹ̀ máa jèrè ọmọ. Ilẹ̀ jókòó sí ilé ọmọ tó wà ìpọ́tà ọkọ̀ àbí ọmọ. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ fi ọwọ́ sọ́mọ yẹn lórúkọ Jésù. Tẹ́ bá yàlè náà ọkùnrin lára, àṣírí yóò ní bò. Ẹ ṣàmì sókè. Ẹ ṣàmì sókè. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá yàlè náà ọkùnrin lára, àṣírí yóò ní bò. Ọkùnrin òbí yàlè ọkùnrin ò ní ìdèpè. Kásìpè bá ọkùnrin. Kásìpè. Màsáńdà bá ṣẹ́ńdà lọ́wọ́ ṣẹ́ńdà. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ní àwọn ìyàwó tó dáa. Kẹ́tù lọ mẹ́ sẹ́ẹ̀sì ní ìyàwó àjẹ́sù. Àdúrà sáká mi lórí. Ìyàwó àjẹ́sù àti ìyàwó ẹ̀bò. Yóò ṣe tó bí a. Thank you very much. Inú mi dùn. Torí àwọn tí kan wà tẹ́yẹ máa ń mú tí wàá wá déwájú ìyàwó ẹgbẹ́ ojú yín wà fàmílì àníbì kan. Ànílé mú wá sí ẹbí. Díje gbé sókè.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, ẹ hẹ́tẹ̀. Face TV